A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí fàákájà ṣe ń lọ láàrin akàwé-gboyè Pat Utomi àti gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ń kàn sí ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ láti yanjú ìṣòro iṣẹ́ àkànṣe Free Trade Zone tó wà láàrin iléeṣẹ́ Chinese àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Ìwádìí sọ di mímọ̀ wípé Ọjọ́bọ̀ tí ó kọjá ni gómìnà Abíọ́dún tẹkọ̀ létí lọ ìlú Àbújá láti lọ rí àwọn òṣìṣẹ́ ìjọba lórí bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú ààrẹ. Àìpẹ́ yìí ni iléeṣẹ́ Chinese gba àṣẹ ilé-ẹjọ́ láti gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà látàrí aáwọ̀ iṣẹ́ àkànṣe tí ó wà láàrin wọn àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Utomi ní ẹ̀san ló ń ké lórí ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó ní ìgbésẹ̀ AMOSUN ni ó kó ìtìjú bá ìpínlẹ̀ nítorí iléeṣẹ́ Chinese nìkan kọ́ ni AMOSUN fagilé iṣẹ́ àkànṣe rẹ̀. Ìròyìn jábọ̀ wípé AMOSUN ṣe àfihàn ìdí tí ó fi wọ́gi lé ìwé àdéhùn tí ìjọba gómìnà Ìjẹta Gbénga Daniel ní pẹ̀lú iléeṣẹ́ Chinese ní ọdún 2007 lẹ́yìn tí AMOSUN gbàjọba ní ó wọ́gi lé ní ọdún 2016. Utomi ní AMOSUN mú òun pàdánù iṣẹ́ àkànṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà pẹ̀lú gbèsè tí òun padà rọ́ san lẹ́yìn tí AMOSUN fagilé iṣẹ́ àkànṣe rẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn nígbà ìṣèjọba rẹ̀. Ní ìfèsì ní Utomi ní AMOSUN ṣe àpèjúwe Utomi ní ọ̀tá ìpínlẹ̀. Ó ní Utomi fẹ́ kí òun san 50 mílíọ̀nù náírà lórí iṣẹ́ tí kò ju 20 mílíọ̀nù náírà lọ. AMOSUN ní Utomi ní entitlement mentality. AMOSUN ní ẹnikẹ́ni kò lè kan òun lábùkù láti gba ojú rere nítorí òun sin ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ipá àti agbára, ṣùgbọ́n ìgbésẹ̀ tí òun gbé ni òun dúró tì. Láì wò bóyá àwọn èèyàn bíi Utomi kò nífẹ̀ẹ́ sí i, AMOSUN ní kí orílẹ̀-èdè tó lè gòkè àgbà, ìṣe tá a ṣọmọ awo la gbọ́dọ̀ ṣe ọmọ ọ̀gbẹ̀rì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti túbọ̀ rán àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá lọ ìpínlẹ̀ Benue láti lọ ṣe àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó tí wọ́n jí gbé. Bí a kò bá gbàgbé wípé 20 akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó láti Ifásitì Maiduguri àti Ifásitì Jos ni wọ́n jí gbé tí bí wọ́n ṣe ń rin ìrìn àjò lọ Enugu ní ojúnà Òtùpọ̀ sí Ọ̀túnpà nírọ̀lẹ́ Ọjọ́bọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ń lọ fún ìpàdé ọlọ́dọọdún Federation of Catholic Medical and Dental Students ní Enugu kí wọ́n tó jí wọn gbé. Ọjọ́ Àbámẹ́ta ni Ẹgbẹ́tókun pàṣẹ kí wọ́n fi ikọ̀ Tactical Operatives and Assets ránṣẹ́ láti rí i wípé wọ́n tètè ṣe àgbàkalẹ̀ àwọn wọ̀nyí ní kíákíá. Bákan náà ni ó darí lílo ọkọ̀ òfurufú helicopter, drones àti ọkọ̀ láti lè múṣẹ́ wọn yá. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ṣe àfihàn wípé Ẹgbẹ́tókun tún ti rán ikọ̀ ọlọ́pàá láti lọ darapọ̀ mọ́ wọn fún àṣeyọrí bí wọ́n ti ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn gbóríyìn fún àwọn tí ó ti ń fún wọn ní ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n wá gba àwọn tí wọ́n ń gbé ìròyìn tí ó ṣe kókó sí orí ẹ̀rọ ayélujára kí wọ́n jáwọ́ nítorí èyí kò ṣe wọ́n láǹfààní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alákòóso ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tí yóò wáyé jákèjádò orílẹ̀-èdè ni wọ́n tún ti ń gbèrò ìwọ́de mìíràn nínú oṣù kẹwàá. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC) Ọmọyẹlé Sowore ni yóò ṣe àfihàn yìí ní ọjọ́ Àbámẹ́ta. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 1 sí ọjọ́ 10 oṣù yìí ni àwọn ọ̀dọ́ gùnlé ìfẹ̀hónúhàn lórí ìṣòro tó ń kojú ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ tí wọ́n gbèrò rẹ̀ ni ó padà yọrí sí fàákájà bí àwọn jàǹdùkú ṣe jágbà tí ó fi yọrí sí ikú díẹ̀ lára àwọn olùfẹ̀hónúhàn.
kò dín ní ènìyàn 1,135 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú jákèjádò orílẹ̀-èdè lẹ́yìn rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ níbi ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n Sowore fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda lára àwọn tí wọ́n mú, ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti gba ìyọ̀ǹda àwọn yòókù bí ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n fi àkókò wọn sílẹ̀ láti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n fi ẹ̀tọ́ dùn ni wọ́n gba ìyọ̀ǹda kúrò ní àtìmọ́lé. Ó ní ìjọba àpapọ̀ kò ní pẹ́ kojú gbèdéke bí wọ́n bá kọ̀ láti yọ̀ǹda àwọn yòókù nínú àtìmọ́lé. Sowore ní ìwọ́de tí àwọn ń gbèrò rẹ̀ fún oṣù kẹwàá yìí gùn ju ti oṣù kẹjọ lọ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Fearless in October. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Dókítà Abdullahi Ganduje ti ṣe àpèjúwe àwọn onímàdàrú ẹ̀dá tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ Konkansia láti dá wàhálà sílẹ̀ láàrin òun pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí wọ́n ṣe ń pín ìwé àlẹ̀mọ́dé kiri pósítà wípé Ganduje fẹ́ díje du ipò ààrẹ ọdún 2027 kí gómìnà ìpínlẹ̀ Imo Hope jẹ́ igbákejì rẹ̀. Ganduje tí ó sọ̀rọ̀ nípasẹ̀ akọ̀wé àgbà rẹ̀ Edwin Olofun sọ nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá wípé irọ́ pátápátá ni wọ́n ń pín kiri, fún àwọn tí kò ní ìgbàgbọ́ ni wọ́n fi gbé àtẹ̀jáde jáde láti jẹ́ kí wọ́n mọ̀ wípé alátìlẹyìn ààrẹ Tinubu pátápátá ni Ganduje jẹ́, tí ó ní ìgbàgbọ́ wípé ipasẹ̀ rere ni Tinubu ń tọ̀. Wọ́n wá rọ ará ìlú kí wọ́n má fi ọkàn sí irúfẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀, kí wọ́n sì yẹra nínú ká máa bá wọn pín ìròyìn òfégè kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Títò fún epo ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá gbọ̀nà àrà yọ lánàá, bẹ́ẹ̀ lọ́mọ ṣorí ní àwọn ìlú ńláńlá jákèjádò orílẹ̀-èdè. Òpópónà ń lọ geere látàrí àìsí epo fún awakọ̀ láti rìn lójú náà. Ilé-iṣẹ́ epo NNPCL ṣe àwáwí ìṣòro yìí lórí ìpèníjà tí wọ́n ń kojú àti pín epo, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kí ará ìlú má fi ìwàǹwara ra epo nítorí àwọn ń ṣiṣẹ́ yí aago ká pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti rí i wípé ohun gbogbo padà sí ti àtijọ́. Wọ́n ní fún ìgbà díẹ̀ ní ìṣòro ọ̀hún. Lánàá ni wọ́n ta jálá epo láàrin ₦840 sí ₦1,000 ní ọ̀pọ̀lọpọ̀ ibi lórílẹ̀-èdè. Títò fún epo gùn ju okùn ṣòkòtò lọ ní ilé epo NNPC àti NIPCO ní ibùdókọ̀ Fadeyi, ojúnà Bank-Anthony sí Airport Road, Maryland, Total àti North West bí ìdàrúdàpọ̀ ṣe bẹ́ sílẹ̀ ní ilé epo Mobil tí ó wà ní Salami Shaibu ní Ṣómólú pẹ̀lú àwọn tó ń dùjà àti rí epo rà. Bákan náà ni a rí àwọn oníṣòwò epo black marketers tí wọ́n ń lo àǹfààní àìsí epo kiri epo ní ojúnà Ìkòròdú, Maryland, Gbàgádà àti Ọgbà. Owó ọkọ̀ ti wá gbówó lórí. Ojúnà Ìyànàpájà sí Ìkọ̀tún tí wọ́n ń gbé ní ₦300 tẹ́lẹ̀ ni wọ́n ti ń gba ₦400 báyìí. Bí èrò lójúnà Àjà-Èsètì ṣe ń san ₦1,000 yàtọ̀ sí ₦800 tí wọ́n ń gbà tẹ́lẹ̀. Àwọn dẹ́rẹ́bà kan tiẹ̀ fi ìsìn ọjọ́ ìsinmi àná ṣètùtù sí ibi wọ́n ti ń lé epo kiri bí wọ́n ti jí kúrò nílé láti aago 6 òwúrọ̀ láti lọ tò sí ilé epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti fèsì sí bí bàbá rẹ̀ ṣe ṣe ìdálọ́lá bílíọ̀nù kan náírà fún ilé ìjọsìn. Ìròyìn jábọ̀ wípé àná ọjọ́ àìkú ni bàbá olórin yìí Adédèjì Adeleke ta ilé ìjọsìn Cherubim and Seraphim lọ́rẹ sí ibi ìkówójọ Centenary Endowment Fund. Ó ṣe ìdálọ́rẹ yìí ní ìrántí ìyá rẹ̀ Esther Adeleke níbi ìsìn ìrántí tí wọ́n ṣe fún ìyá rẹ̀ ní olú ìyá ìjọ wọn ní ìpínlẹ̀ Èkó. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ọ̀pọ̀ ti fèsì sí àfihàn fídíò níbi tí Davido ti sọ wípé bàbá òun nífẹ̀ẹ́ láti máa dá sí ètò ẹ̀kọ́ àti ilé ìjọsìn. Lábẹ́ rẹ̀ ni Túndé Ednut ti fèsì wípé má dára rẹ láàmú bí ó bá ti jẹ́ nípa ilé ìjọsìn tàbí ètò ẹ̀kọ́, owó ti dé. Bákan náà ni Davido kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram wípé bàbá tí òun nífẹ̀ẹ́ jẹ́ àwòkọ́ṣe fún òun lójoojúmọ́, òun nífẹ̀ẹ́ rẹ̀ gidi. Fọ́nrán yìí ni ó ṣe àfihàn Davido
bàbá rẹ̀ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu, gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké, ìpínlẹ̀ ògùn dàpọ̀ abiodun pẹ̀lú àwọn ìyàwó wọn. Bákan náà la rí olórí òṣìṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun, àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun àti délé mọ̀mọ́dù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mayor Frosh àti Toby Forge tí wọ́n mọ àwọn méjèèjì sí Streets ni wọ́n ti júwe ilé fún níbi ìdíje Big Brother Naija tó ń lọ lọ́wọ́ nínú ilé tí wọ́n pè ní No Lose Guard. Àwọn olólùfẹ́ wọn láwùjọ àti alámòjútó ilé wọn kò ní àǹfààní àti gba àwọn wọ̀nyí kalẹ̀ lọ́wọ́ ìjákulẹ̀. Alámòjútó ilé Wani àti Andy ti kọ́kọ́ gba bẹ́tà kalẹ̀ kí alákòóso ètò Ebuka Obi-Uchendu tó kéde wípé wọn kò ní àǹfààní mọ́. Ó ní ètò yìí yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu lónìí ọjọ́ ajé níbi tí àwọn èrò ìwòran nìkan yóò ti ní àǹfààní àti gba èrò ilé housemate kalẹ̀. Ó ní òpin ti wà fún ìdìbò láti ọ̀dọ̀ adarí ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.